Ìbà àtiwáyé ọjọ́ mo ṣèbà lálẹ́ tòní o àtiwọ̀ oòrùn mo ṣèbà lálẹ́ tòní. Ìbà kábíyèsí ọba mi tó lànà, ọba mi tó lónìí, ọba mi tó nọjọ́ gbogbo. Àdúró gbòǹgbò ẹlẹ́yà aṣòtítọ́ agbèmọ́ ti kà lẹ́yìn. Ọba tó ní ká máa wá ta fi ń wá sórí ètò yìí. Ọba àwọn ni mo ṣìbà fún lálẹ́ ètò ní o. Ọba táwọn ẹlẹ́sìn Islam pè tí wọ́n ní òun ni ọba Allah Ar-Rahman Ar-Rahim Al-Mulk Al-Qudus As-Salam Al-Mu'min Al-Muhammin Al-Aziz Al-Jabbar Al-Mutakabir Al-Aliq Al-Bari Al-Musawwir Al-Ghaffar Al-Qahhar Al-Wahhab. Ọba kìkì má lè kìtá náà ni kábíyèsí rẹ̀ Allah. Òun náà ni àwọn ẹlẹ́sìn Christian náà tí wọ́n kì wọ́n ní já Jehovah ní sí Jehovah ní El Shaddai. Àwọn náà kì wọ́n lè kì tán. Ọlọ́run ọba náà ní jẹ́ bẹ́ẹ̀. Ìbà rẹ̀ kábíyèsí ọba mi o. Àwọn ẹlẹ́sìn kan àbáláyé wọ́n kì í wọ́n lọ́ba tó lànà, ọba tó lónìí, ọba tó nọ̀la, ọba tó nọjọ́ gbogbo. Àwọn náà kì wọ́n kì í tán. Ibi àwọn náà kì í dé ìwọ̀n dáwọ́ rẹ̀ dúró sí òun. Ọba àwọn lèmi náà wá kí lálẹ́ ètò ní kátógórí ètò lórí ètò ọ̀tá pè ní àdìtúláyé ẹ̀tọ́ mi ni. Èyí mo fẹ́ mú wá lálẹ́ ètò ní ó gan tí o. Ọ̀rọ̀ tí mo fẹ́ gbé kalẹ̀ lálẹ́ òní ẹ dákun ẹni tí ó bá mọ̀ wípé òun bá tètè jẹ́ nìkan tí inú tètè máa ń bí kó má sọ pé òun fẹ́ gbọ́ ohun tá a fẹ́ mú wáyé ẹ̀jẹ̀ ń sọ bẹ́ẹ̀ torí pé gbogbo ẹni bá jẹ́ abiyamọ tí kì í ṣe abiyagbá bẹ́ẹ̀ bá gbọ́ ìta afẹ́ nà kalẹ̀ yìí ẹ mọ̀ pé inú ayé tá a jọ wà yìí kan náà ni. Ngbà mo wá kí Ọlọ́run tán tí mo kí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí mo kí Jésù Kristi Olúwa àti olùgbàlà wa mímọ́ tí mo wá kí Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìrègún gbogbo ìtọ́ bá mi tó fi dilé ayé yìí mú gbogbo iná ni mo wá kí lọ́kọ̀ọ̀kan èjì mo kí yín. Báwo ni wọ́n ṣe wá yà lálẹ́ ètò ní alàgbà Akin Lucas Akintayo alàgbà Akin Lucas Akintayo mo kí yín lálẹ́ ètò ní ẹ kú bá ní pé lórí ètò yìí. Alàgbà Isiaka Salami mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò wa. Bákan náà ni mo kí ìyá àfihàn wa Ajan Nahima ìyá Suraja ìyá Bushora ìyá Sakina ẹ kú bá ní pé bàbá mi Haji Muhammad Rabiu Bintilaye mo mọ̀ kẹ́yìn náà lálẹ́ ètò ní ẹ káàbọ̀ sórí ètò wa lálẹ́ ètò ní. Bákan náà ni mo fi dédé àsìkò yìí mo fi kí alàgbà àfáwà Suleiman Alaka ẹ káàbọ̀ sórí ètò wa lálẹ́ ètò ní. Alàgbà Akílíkà Sàkítàwọ̀ bẹ́ ṣe ń kí wa pé kàkàlẹ́ o àwọn náà kì í pé kàlẹ́ o ẹ kú ètò ẹ kú bá ní pé alàgbà Akin Lucas Akintayo akínyín ẹ bá ṣe ń yí Ọlọ́run tẹ́yìn náà bá wà yín akínyín o kábíyèsí ti tóbi Ọlọ́run náà lámà kí òun náà lámà kí mo kí yín alàgbà Akin Lucas Akintayo. Láì gbàgbé Abíọ́dún Yẹ̀kínì ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn-ún ẹ bá ń kí ẹ̀gbọ́n mi Fawsatu Mọ́rẹ́níkejì Yẹ̀kínì ẹ sì bá ń kí ìyá mi Mùnárátù Yẹ̀kínì ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn-ún ẹ bákan náà ẹ bá ń kí Ajá Balkis aya Yẹ̀kínì ní Nàìjíríà. Bákan náà mo kí Haji Muhammad Jamiu Mọ́gàjí Ajíṣefí ní Nàìjíríà mo kí wọn gbòtò lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí wọn lálẹ́ ètò ní. Bákan náà ni mo fi àsìkò yìí kí ìyáàfin Kẹ́mi Rahim ní Republic of Ireland wọn ò lè ṣe kọ́ má gbádùn ètò wa mo kí lálẹ́ ètò ní pé ẹ kú gbádùn ètò yìí bẹ́ẹ̀ ṣe ń gbádùn ètò wa ní wàá dùn
bẹ́ẹ̀ ṣe bá wa pé inú wa ń dùn ní gbogbo àti bá ti ń pa àgbé báyìí inú wa máa ń dùn ni ayọ̀ wa sì máa ń kún ni bákan náà mo wá fi dédé àsìkò yìí mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbáńlá ayé tẹ́ lè ṣe kí wọ́n bá wa pé lórí ètò yìí mo kí yín pé káàbọ̀ sórí ètò yìí o àmọ́jú ẹ̀rọ mi tó ń gbé sókè tó gbé sílẹ̀ òun náà ni Mercy Abitan grand technicien lójúṣe radio Orion òun náà ni bá mi gbé sókè tí bá mi gbé sílẹ̀ tẹ̀fín náà fàdé tẹ̀fín gbádùn ètò yìí mo kí wa lálẹ́ ètò ní pé àánú Ọlọ́run àròṣe rẹ̀ kò ní fẹ́ni kọ̀ọ̀kan wálẹ̀ o. ẹ jẹ́ n sáré lọ sí ẹ̀ka akéde òkúlẹ̀ ọjà tó rẹ́ pé àsìkò ní ọba mi ṣọ̀rẹ́ a máa ń sọ fún yín lójú iléeṣẹ́ wa ń bí tá a bá ń sọ lójú iléeṣẹ́ ràdí Orion kò sígbà tá a kì í sọ fún yín pé ojúléeṣẹ́ bákítà ẹ máa kàn sí wọn gbogbo àwọn tá a fẹ́ ká dúró àwọn máa gbà tá à ń ṣiṣẹ́ nínú ẹ̀mí tá à ń ṣiṣẹ́ nínú ẹ̀mí a fẹ́ ká dúró àwa kó máa gbà lóòótọ́ àti lódodo ẹ jẹ́ ká rí pé a gbìyànjú kákọ̀sí lè ṣe bákítà gbogbo ohun tá a fi ṣiṣẹ́ nínú ẹ̀mí pátá ni wọ́n ń tà nílànà mùsùlùmí nílànà christian àti nílànà ìbílẹ̀ tí wọ́n fẹ́ jẹ́ alágbàtà wọn kọ sí wọn tí wọ́n fẹ́ jẹ́ alágbàtà wọn kọ sí wọn tó bá kàn sí wọn ó dá mi lójú wípé àdúrà àti ẹ̀ náà wọn àgbà ní kíákíá ní kọmọkóbó ní wàrà àṣesà gbìyànjú kò kọ sí wọn lójú iṣẹ́ bákítà bá ṣe sọ yìí tó bá sì jẹ́ pé a tún máa wí báyìí pé gbogbo àwọn tí ìdààmú dààbò wá dé bá táwọn wá nù àbáyé sí gbèsè ayé wa ẹ má gbàgbé pé a máa ń sọ fún yín pé ojúléeṣẹ́ àlàáfíà táyọ̀ tẹ́ ẹ bá kàn sí wọn gbogbo ohun tí ń dà wá láàmú nínú ayé pátá gbogbo ohun tí ò jẹ́ ká rádùn àbáyọ nínú ayé pátá gbogbo ẹ̀ tàbọ́kọ̀ sí iléeṣẹ́ àlàáfíà táyọ̀ ó dá mi lójú pé àrùn náà àbáyọ gbogbo ìdààmú dààbò tó dàbẹ̀ ní pé bá a fẹ́ra ẹ̀já kàn sí wọn tá a bá kàn sí wọn àwa náà máa yí lọ́hùn pé áá Ọlọ́run àṣẹ olùsí dáadáa báyìí fún wa ní ìgbésí ayé ẹ̀já kàn sí wọn lójú iṣẹ́ àlàáfíà táyọ̀ ibi yòówù tàbá wà káàkiri gbàgbà láyé ni o àwa Amẹ́ríkà London France gbogbo ẹ̀bí yòówù tàbá wà tá a bá ṣàtìkọ̀ sójú iṣẹ́ wọn gbogbo ohun tí ń ṣe yín kò dìgbà tí ẹ bá rojọ́ ó ní ohun tí wọ́n béèrè lọ́wọ́ yín tó bá sì ti béèrè ohun tó fẹ́ béèrè lọ́wọ́ yín gbogbo ohun tí wọ́n ṣe náà ni wọ́n ṣàlàyé fún yín tẹ́sì bá bẹ́ẹ̀ ẹ kàn sọ lójú ṣe àlàáfíà táyọ̀ bá ṣe sọ yìí àná lọ́wọ́ ní fẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wálẹ̀ o bákan náà ọgbọ́n tẹ́ wà ní Togo nílò mẹ́bí tẹ́ fẹ́ ra lẹ̀ àṣírí làbọ̀ wá bá ẹja gbìyànjú tá a bá fẹ́ ra lẹ̀ níbo la fẹ́ ra lẹ̀ sí tí ò ní mú wàhálà dání tí ò ní mú dàdé dáwọn tí ò ní fìtínà dání ẹ gbìyànjú tẹ́ bá kàn sí wa àbí kẹ́ pè mí lórí 90076361 ìyẹn 90076361 ẹ sì lè pé 98 57 85 77 tẹ́ bá ti pè mí ọ̀nà tó gbà tó fi ra lẹ̀ tó fi dónílẹ̀ ọba mi ò ṣe fún yín ní rọrùn pẹ̀lú ògo Ọlọ́run ẹ kàn sí wa lọ́wọ́ ní fi nǹkan kan wálẹ̀ ǹjẹ́ ẹ bá ti wá nǹkan fìdílé tẹ̀sí wá nǹkan fìdí tẹ̀ fẹ́yìntì láǹfààní tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń gbẹ́jọ yìí nígbà àkọ́kọ́ ni èmi lọmọ yín àbúrò yín Alhaji Muhammadu Sọ́ọ̀lẹ̀ Ọlátúndé Àkànní Eletiọfẹ ọba bẹ́ẹ̀ lọ́rùn sí àkàndá ẹ̀dá àdìtú kábíyèsí Elédùmarè èmi náà kọ́ Ọlọ́run ọba ni ẹja wà nǹkan fìdílé ìrìn àjò tí mo fẹ́ gbé wa rìn yìí ìrìn àjò kan tó lágbára ni kì bá dáa kí gbogbo àwọn mọ̀lẹ́bí kí wọ́n wà níjókòó àmọ́ ẹ̀mí àwọn ẹlòmíì lè mọ́ gbé ọkàn àwọn ẹlòmíì lè má gbé ìdí nù tí wọn ò fi ní pé dandan kí ogun mọ̀lẹ́bí ó jókòó àmọ́
ohun tó yẹ ká jọ gbọ́ ni báwo láṣẹ wá gbé kalẹ̀ tí ó fi ṣe wá láǹfààní ọba tí ń kọ́ ni mọ̀ ṣe yóò tọ́ wa sọ́nà lórí ètò ìlàlẹ̀ tó ní tẹ́ bá ti wá ṣe tán bẹ̀ hàn ẹ wá nǹkan fìdílé ẹ wá nǹkan fìdítẹ̀ ẹ máa bá mi kà lọ lórí ètò wa lálẹ́ tó ní ọmọ àtàtà làwà ọmọ àtàtà lèmi ọmọ àtàtà kò ní ṣe ṣègbé kò ní ṣìrìn láṣẹ Elédùmarè ẹ máa bá ń kà lọ ẹ ṣe. ọmọ àtàtà ó ní fẹsẹ̀ kọ bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ni ọmọ àtàtà ó ní fẹsẹ̀ kọ ó máa gùn tèmi yìí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ gbogbo ní báyẹnu láṣẹ Elédùmarè mo kí alàgbà Mojid Bello ẹ káàbọ̀ sórí ètò yìí bẹ́ẹ̀ ṣe ń kí wa pa kú iṣẹ́ ọpọlọ àánú kí yín pẹ́ kú gbìyànjú kò ní bàjẹ́ alàgbà Mojid Bello ẹ káàbọ̀ alàgbà Akin Lucas Akitayo ní Luxembourg mo kí yín ní alẹ́ tòní mo kí yín lálẹ́ tòní bákan náà ni mo kí alàgbà Isiaka Salami àwọn náà ń gbọ́ wa báyìí mo kí lálẹ́ tòní bákan náà ni mo kí ilé bọ́ọ̀s àwọn náà ṣe kọ́ wá gbádùn wa bàbá Islam ọmọ ń gbọ́ wa ní gbogbo ìgbà náà ni. ìrìn àjò tí mo fẹ́ rìn lórí ètò yìí ọ̀rọ̀ tí mo fẹ́ mẹ́nubà ohun tí mo fẹ́ sọ ń pa rẹ̀ lórí ètò yìí ibi à ń lọ nílé ayé tá a wà yìí kò yé mi wọn ò sì lè sọ pé ẹnìkan pàtó lè fọwọ́ rẹ̀ sọ̀rọ̀ pé ó yé àwọn gbogbo apáta ọkọ̀ tá a jọ wọ̀ tí ń gbé wa rìnrìn àjò nínú ayé yìí kò sẹ́ni tí ìrìn àjò ọ̀hún yé mọ́ báyìí ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ láyìíká wa yìí tó jẹ́ pé ó nágbára ìṣẹ̀lẹ̀ yìí nágbára a sì mọ ọ̀nà àbáyọ sáwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí mọ́ ẹ bá pé ń ṣáwò tọkọtìyàwó kan àmọ́ bí wọ́n ti ń bàgbèsè ayé wọn bọ̀ wá ṣùgbọ́n nílùú Abẹ́òkúta l'Ógùn State ìlọ́wọ́ ti bá àwọn tọkọtìyàwó tí mo mẹ́nu bà yìí àwọn tọkọtìyàwó tí mo sì mẹ́nu bà yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní ọwọ́ ṣìkún wọn náà ló ségi lọ́wọ́ àwọn agbófinró sì bà wọ́n ìyá àwọn ọlọ́pàá ọwọ́ wọn bà wọ́n ńgbà wọ́n sì mú wọn wọ́n bá àpò kan lọ́wọ́ wọn àpò tí wọ́n wá bá lọ́wọ́ wọn yìí wọ́n tú àpò yìí ńgbà tí wọ́n sì tú wọ́n bá orí èèyàn ńbẹ̀ wọ́n bá apá èèyàn ńbẹ̀ àti gbogbo àwọn ìbù nínú ara èèyàn inú wọn bá nínú àpò yìí
àwọn ọlọ́pàá ò ṣe méní ṣe méjì wọ́n kó wọn ó di àgọ́ àwọn ọlọ́pàá. ọ̀rọ̀ tí mo mẹ́nu bà yìí ìlú Abẹ́òkúta lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. nígbà wọ́n sì kó wọn dé àgọ́ ọlọ́pàá tán ìyá àwọn lọ́kọláya yìí wọ́n béèrè ọ̀rọ̀ méjì mẹ́ta lọ́wọ́ wọn. èyí tí wọ́n lè jẹ́wọ́ wọ́n jẹ́wọ́, èyí tí wọ́n sì lè fi pamọ́ wọ́n fi pamọ́. gbogbo ẹ̀ náà kọ́ wọ́n sọ fún àwọn ọlọ́pàá. ńgbà ọ̀rọ̀ dà báyìí àwọn ọlọ́pàá ní kí wọ́n wà ní ìhámọ́ kó wà látìmọ́lé ń bẹ̀rù náà. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ńlá káyọ̀ tẹ́ ẹ̀ bá mi pé tẹ̀sí ń tẹ̀lé mi lórí ètò yìí. nígbà àwọn ọlọ́pàá fi wọ́n sí ìhámọ́ òun àwọn aráàlú àwọn wá pé bíríkótó wọ́n pé bíríkótó wọ́n wá wò pé irú ọgbọ́n wo làwọn ó dà á tí ó fìdí wípé àwọn tọkọtìyàwó tí wọ́n mú yìí ó yẹ kó wà wọ́n bà wọ́n sì ti wà lágọ̀ọ́ ọlọ́pàá. báwo lọ́wọ́ ó ṣe tó wọn? ilà àwọn ọ̀dọ́ àdúgbò ọba pèrè àwọn jọ. àwọn ọ̀dọ́ àdúgbò tí wọ́n pèrè àwọn jọ yìí wọ́n pọ̀ bìbà wọ́n pọ̀ bí eṣú wọ́n pọ̀ débi wípé ẹ̀rọ kò bóyá ogun ló dé ni. nígbà tí wọ́n rí pé ibi àwọn pọ̀ dé yìí agbára ọlọ́pàá gò lè káwọn mọ́ àfi káwọn dìgbò lu police station ìyẹn àgọ́ àwọn ọlọ́pàá ní Abẹ́òkúta lógùn state. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n làákàyè lóòótọ́ wọ́n kọlu àgọ́ ọlọ́pàá yìí. nígbà wọ́n kọlu àgọ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá tí ń bẹ́ẹ̀ wọn ò tó nǹkan lásìkò yìí. agbára wọn ò káwọn ọ̀dọ́ wọ̀nyí tí wọ́n dìgbò lu àgọ́ wọn. ẹni mélòó wọ́n fẹ́ pa láàrin wọn? ẹni mélòó ni wọ́n fẹ́ pa láàrin àwọn ọ̀dọ́ wọ̀nyí? èyí ló mú àwọn ọlọ́pàá tó fi bìlà sẹ́yìn. wọn ò lè yìnbọn, wọ́n bìlà sẹ́yìn, wọ́n sá sẹ́yìn. àwọn ọ̀dọ́ wọ̀nyí wọ́n wo àgọ́ ọlọ́pàá lọ, wọ́n sì lọ gbé tọkọtìyàwó yìí tí wọ́n bá orí èèyàn, apá èèyàn, ìtọ̀ èèyàn àtẹsẹ̀ èèyàn tí wọ́n ti kún wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n bá nínú àpò wọn. wọ́n gbé àwọn tọkọtìyàwó yìí wọ́n gbé wọn jáde kó ní tọlọ́pàá yìí lẹ́yìn tí wọ́n wọ́ wọn sí ìta gbangba níwájú àgọ́ ọlọ́pàá. tí lílù la fẹ́ sọ ni wọ́n lù wọ́n débi tí wọ́n lè lù wọ́n dé kó tó wá di pé wọ́n dáná sun wọ́n. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tá a bá wò dáadáa ọ̀pọ̀ nínú àwọn èèyàn ni wọ́n pé ohun táwọn ọ̀dọ́ wọ̀nyí ṣe dáa látàrí bí wọ́n ṣe wọ àgọ́ ọlọ́pàá lọ tí wọ́n sì lọ mú àwọn ọ̀daràn afurasí méjì yìí tí wọ́n tún jẹ́ lọ́kọláya tí wọ́n jẹ́ tọkọtìyàwó yìí tí wọ́n sì wọ́ wọn jáde tí wọ́n lù wọ́n dáná sun wọ́n. àwọn kan pé ìtàwọn ọ̀dọ́ ń ṣe ó kù díẹ̀ káàtó, ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi wọ àgọ́ ọlọ́pàá yóò dá bí wọ́n sì ti pa àwọn tọkọtìyàwó yìí náà kò bójú mu. ọ̀rọ̀ yìí wá ń tara ìrìn àyín débi pé ó tún dàbí ẹni pé ó fẹ́ mú wàhálà wá láwùjọ, ó mú dààmú wá débi pé
àwọn tí wọ́n dúró lórí pé bí wọ́n ṣe mú wọn jáde tí wọ́n dáná sun wọ́n hùn tí wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí wọ́n pé bí wọ́n ṣe dáná sun wọ́n hùn ọ̀dà kò yẹ kí wọ́n pa wọ́n bẹ́ẹ̀ wọ́n kọjú ìjà síra wọn débi pé ó ti fọ ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn tí wọ́n ti farapa yánnayànna lórí wípé bí wọ́n ṣe mú wọn jáde tí wọ́n lọ pa wọ́n ó bójú mu bí wọ́n ṣe mú wọn jáde tí wọ́n sì pa wọ́n yìí kò bójú mu ó ti mú kí wọ́n máa ṣára wọn ládàá kí wọ́n máa para wọn wọn pa fúnra wọn lórí ìdájọ́ tí wọ́n dá fún àwọn tọkọtìyàwó yìí. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ náà fàní tẹ̀ bá mi pé àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí bó ti wá ń ṣẹlẹ̀ káàkiri náà nínú ayé kí wá ló mú wa tá a fi gbọ́dọ̀ ìsórí ètò lálẹ́ ètò yìí kí ló mú wa tá a fi ní ó yẹ ká sọ ń pa ọ̀rọ̀ yìí lálẹ́ ètò yìí àwa àdàkọ́kọ́ là á sì mẹ́nu bọ̀rọ̀ yìí gbogbo wa ẹni náà láàjọ dá sí kí lè rò tí yín lórí ọ̀rọ̀ tí mo gbé kalẹ̀ yìí ǹjẹ́ bí wọ́n ṣe rí àgọ́ ọlọ́pàá ọ̀hún tí wọ́n mú àwọn tọkọtìyàwó yìí jáde tí wọ́n lù wọ́n tí wọ́n sì dáná sun wọ́n níwájú àgọ́ ọlọ́pàá ǹjẹ́ rò pé ìdájọ́ ọ̀hún ó bójú mu ǹjẹ́ rò pé ìdájọ́ ọ̀hún ìdájọ́ tó dáa ni tó bá sì jẹ́ pé ẹ̀yin náà tún fara mọ́ ìdájọ́ wípé ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi wọ àgọ́ ọlọ́pàá tí wọ́n sì mú tọkọtìyàwó yìí jáde débi wípé wọ́n dáná sun wọ́n wọ́n lù wọ́n pa wọ́n sì dáná sun wọ́n tẹ́yìn wá wò pé èyí táwọn ọ̀dọ́ wọ̀nyí ṣe ó kù díẹ̀ káàtó kílẹ̀ náà rí tẹ́yìn náà fi rò bẹ́ẹ̀ pé ìdájọ́ àwọn ọ̀dọ́ yìí ipò náà kù díẹ̀ káàtó. lórí ètò wa yìí ẹ̀yin tẹ́ ń bá wa pé lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ń gbọ́ wa káàkiri gbọ́ àgbáláyé mo tún kì í lẹ́ẹ̀kan sí níbi yòówù tẹ́ wà ẹ̀yin tẹ́ ń wò wá alàgbà àrẹ̀sà àró ní Belgium ní Belgique wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ̀lé náfààní tẹ̀ ń gbọ́ wa lójúléṣe rádíò Oriol tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ó ṣeé ṣe kẹ́yìn má náfààní àti bá wa pé lórí Facebook àwọn kan ń wò wá lórí Facebook báyìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa náfààní àti wò wá lórí Facebook ẹ̀yin náà ẹ tẹ àtẹ̀jíṣẹ́ kájọ dọ́rẹ̀ẹ́ lórí Facebook eléyìí yóò fi lè jẹ́ pé gbogbo gbàtà bá ti ń ṣètò báyìí ẹ̀yin náà lè mọ̀ bá wa pé lórí Facebook tẹ́sí máa wò wá ní kẹtẹ̀rẹ̀ báyìí alàgbà arẹsàrò akínyín alàgbà Mojid Bello akínyín akin Lucas Akitayo ní Luxembourg akínyín lálẹ́ tòní alàgbà Isaka Salami akínyín ìyá mi dáadáa adẹ̀nà ìmọ̀ ìyá sọ̀rájá àwọn náà ń gbọ́ wa lálẹ́ tòní mú kínyín àtúgbọ̀ tí ẹ̀ náà fà ní tẹ̀ ń gbọ́ wa ẹ jẹ́ ká ṣí ojú òpó wa lálẹ́ tòní ó yẹ ká jọ náfààní ká pera wa lórí ètò yìí ó yẹ ká pera wa lórí ètò yìí kí ni ohun tí ẹ̀yin náà náfààní láti bá wa sọ sọ̀rọ̀ yìí kí lẹ fẹ́ sọ sínú tá a gbé kalẹ̀ yìí kí lẹ fẹ́ wí sórí ọ̀rọ̀ yìí ẹ lè kọ̀wé ránṣẹ́ sí wa ẹ sì lè pè wá ẹ lè pè wá lórí 98 57 85 77 98 57 85 77 ẹ̀yin tẹ́ wà ní ẹ̀yin tẹ́ sí Togo ẹ fi +228 yẹ +228 ẹ fi kún +228 ẹ fi kún ẹ wá pé 98 57 85 77 98 57 85 77
kí ni èrò tí yín náà lórí ohun tá a gbé kalẹ̀ yìí? Ǹjẹ́ ìdájọ́ táwọn ọ̀dọ́ ṣe yìí, ǹjẹ́ ẹ̀yin náà fọwọ́ sí? Nígbà tá a máa retí yín, ẹ jẹ́ ká jọ wá máa gbé méjèèjì yẹ̀wò náà. Àkọ́kọ́, ẹ jẹ́ ká wo àwọn ọ̀dọ́ tí wọ́n ya wọ àgọ́ ọlọ́pàá wọ̀nyí, tí wọ́n lọ mú tọkọtìyàwó yìí jáde. Ẹ jẹ́ ká wo àwọn ọ̀dọ́ wọ̀nyí. Kí ló mú àwọn ọ̀dọ́ wọ̀nyí tó fi wọ àgọ́ ọlọ́pàá láti lọ mú tọkọtìyàwó yìí jáde, tí wọ́n sì pa wọ́n síwájú àgọ́ ọlọ́pàá látàrí pé wọ́n bá orí èèyàn, apá èèyàn, ìtẹ̀ èèyàn nínú àpò wọn? Mo kí Imam Abdulwaheed Ọlọ́run náà ni mo kí lálẹ́ tòní. Gbogbo ẹ̀ tí ẹ bá wàá pè wọ́n, mo sọ fún yín pé ẹ lè pè wá lórí 98 57 85 77. Ìyẹn 98 57 85 77. Ẹ lè pè wá lórí òǹkà yìí 98 57 85 77. Ẹ̀yin náà náǹfààní láti bá a dá sí, torí pé ọpọlọ yìí kì í ṣe tẹnìkan. Wọ́n sì ń tá a bá jọ pé wò, tá a jọ bójú wò, tá a jọ wò báyìí, gúgún náà nígún. Gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ wá, àwọn ọ̀dọ́ tí wọ́n ya wọ àgọ́ ọlọ́pàá wọ̀nyí, tí wọ́n wọ àgọ́ ọlọ́pàá yìí, ẹ rí i pé inú ló bí àwọn ọ̀dọ́ yìí. Inú bí àwọn ọ̀dọ́ yìí débi pé ṣé bá ṣe máa balẹ̀ ayé yìí náà lọ. Wàlíù Òtóun, alàgbà Wàlíù Òtóun, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò yìí, ẹ káàbọ̀ sórí ètò yìí. Mo sọ lẹ́ẹ̀kan sí pé ẹ lè pè wá lórí 98 57 85 77 98 57 85 77. Ẹ kàn fi plus 228 síwájú ẹ̀, ìyẹn plus 228 kẹfì síwájú ẹ̀, plus 228 kẹfì síwájú ẹ̀. Bákan náà mo kí alàgbà Suleiman Alaka, alàgbà Suleiman Alaka, ẹ káàbọ̀ sórí ètò wa ní alẹ́ tòní. Alàgbà Suleiman Alaka, ẹ káàbọ̀ sí orí ètò wa ní alẹ́ tòní. Bẹ́ẹ̀ ṣe kí wa pé sàlámù àlékún, àánà kí yín alàgbà Suleiman Alaka, ẹ káàbọ̀ sórí ètò yìí. A fi nọ́mbà sórí ètò torí pé ó wù wá ká gbọ́ ìmọ̀ràn ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá wá pé lórí ètò yìí, lórí ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ lálẹ́ ètò yìí. A ní ẹ lè pè wá lórí 98 57 85 77. 98 57 85 77. Àǹfààní bẹ fún yín láti pè wá. Hello, ẹ kálẹ́ o. Wọ́n ti kúrò ní ojú òpó. 98 57 85 77. Ẹ lè pè wá lórí ètò, ẹ lè bá wa dá sí ètò yìí. Fún ìtẹ̀jẹ̀ ń darapọ̀ mọ́ wa, ohun tá a gbé kalẹ̀ lálẹ́ ètò ní àwọn tọkọtìyàwó tí àwọn ọlọ́pàá mú nílùú Abẹ́òkúta, tí wọ́n bá orí èèyàn, apá èèyàn, ìtò èèyàn tí wọ́n bá nínú ìfàlọ́wọ́ wọn. Ọlọ́pàá kó wọn sátìmọ́lé. Àwọn ọ̀dọ́ wọ́n sì ya wọ àgọ́ ọlọ́pàá, wọ́n sì lọ kó àwọn tọkọtìyàwó yìí, wọ́n sì lọ kó wọn jáde. Wọ́n lọ kó wọn jáde. Nígbà wọ́n kó wọn jáde, wọ́n dáná sun wọ́n, wọ́n sì pa àwọn tọkọtìyàwó yìí. Wọ́n pa wọ́n. Akí alàgbà Jẹ́jẹ́lẹ́wọ́ Àkànjí, akí ẹ káàbọ̀ sí orí
sórí ètò alálẹ̀ tòní alàgbà Àlejò Àkànjí. Ìbéèrè mi lórí ètò yìí náà ni wípé àwọn ọ̀dọ́ tí wọ́n ya wọ àgọ́ ọlọ́pàá tí wọ́n sì kó àwọn tọkọtìyàwó yìí jáde tí wọ́n pa àwọn tọkọtìyàwó yìí ṣó bójú mu? òun náà ni ìbéèrè mi lórí ètò yìí. alàgbà Sùlẹ̀mọ́ Alákà àbí kílẹ̀ yìí náà rí sọ̀rọ̀ yìí. ẹ lè pè wá lórí aago ọwọ́ àbí kẹ́ ẹ kọ̀wé. ẹ lè pè wá lórí +228 98 57 85 77 +228 98 57 85 77. ẹ pè wá gẹ́gẹ́ bí làákàyè tiwa. a rí pé àwọn ọ̀dọ́ yìí inú bí àwọn ọ̀dọ́ tí wọ́n ya wọ àgọ́ ọlọ́pàá tí wọ́n sì kó tọkọtìyàwó yìí jáde tí wọ́n sì dáná sí wọn tí wọ́n sì pa wọ́n nítorí pé wọ́n bá orí èèyàn, apá èèyàn, itan èèyàn, ẹsẹ̀ èèyàn nínú àpò wọn. àwọn ọ̀dọ́ tí wọ́n ya wọ àgọ́ ọlọ́pàá yìí inú ló bí wọn àbí? àmọ́ tá a bá ní ká fojú inú wò ó, ṣé ẹ̀yin ò rí pé kù díẹ̀ káàtó báyìí? ó kù díẹ̀ káàtó. ìdí tá a fi kọ́kọ́ gbé lọ báwọn wípé kù díẹ̀ káàtó ní wípé tó bá tiẹ̀ wá lọ jẹ́ wípé àwọn kan ń bẹ tí wọ́n jẹ́ amòkùnṣìkà tí wọ́n ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí tí àwọn tọkọtìyàwó yìí tó yẹ kí wọ́n jẹ́wọ́ wọn, ṣé bí ẹnìkan náà ni ó bẹ̀ wọ́n níṣẹ́ yìí? ó ṣeéṣe kó jẹ́ pé àwọn náà ni wọ́n fẹ́ lò ó. ó ṣeéṣe kó jẹ́ pé ẹnìkan ló bẹ̀ wọ́n níṣẹ́ yìí. ǹjẹ́ wọ́n tiẹ̀ ti dárúkọ ẹni tó bẹ̀ wọ́n ṣẹ́ yìí kí wọ́n tó lù wọ́n pa? àwọn ibi tí mo fẹ́ ká fi làákàyè wò nù. ǹjẹ́ wọ́n ti dárúkọ ẹni tó bẹ̀ wọ́n ṣẹ́ yìí kí wọ́n tó lù wọ́n pa? babaláwo kan ṣáà ní òṣìṣẹ́ fún wọn, àfáà kan ní òjò ògùn fún wọn, pásítọ̀ kan òun náà ló sọ pé òun fẹ́ ṣiṣẹ́ ìràpadà pẹ̀lú ẹ̀yà ara èèyàn fún wọn. ǹjẹ́ wọ́n tẹ̀ ti dárúkọ ẹni tó bẹ̀ wọ́n níṣẹ́, ẹni tó fẹ́ ṣiṣẹ́ yìí fún wọn, ǹjẹ́ wọ́n ti dárúkọ rẹ̀? ǹjẹ́ àwọn ọlọ́pàá ti mọ̀ ọ́? ńgbà wọ́n ti wá pa wọ́n nìsín, àwọn tó bẹ̀ wọ́n ṣẹ́ yìí ǹjẹ́ wọ́n lè bà wọ́n bí? ṣé ẹ sì mọ̀ pé àwọn tó bẹ̀ wọ́n ṣẹ́ yìí wọ́n tún kù láàrin wa tá a jọ ń gbé, wọ́n kù láàrin wa tá a jọ ń jẹ, wọ́n kù láàrin wa tá a jọ ń mu, wọ́n kù láàrin wa tá a jọ ń ná, wọ́n kù láàrin wa tá a jọ ń lò. nítorí pé àwọn tọkọtìyàwó tí wọ́n mú tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ wọn yìí, ẹ jẹ́ kí wọ́n jẹ́wọ́, ẹ jẹ́ kí wọ́n tú àṣírí kó tó di pé wọ́n rè kó wọn lágọ̀ọ́ ọlọ́pàá tí wọ́n sì dáná sun wọn. tàbá tí wọ́n ní ká tún wò báyìí kọ́, ǹjẹ́ ẹ̀yin ò lérò wípé bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn amòkùnṣìkà yìí, àwọn tí wọ́n bẹ tọkọtìyàwó yìí ṣẹ́, àwọn ni wọ́n lọ kó àwọn ọ̀dọ́ kan jọ tí wọ́n kó sínú àwọn ọ̀dọ́ wípé ẹ má jà wò wọ́n ràn, ẹ wo ọbẹ̀ lọ́kẹ́ lọ pa wọ́n, ẹ má gbà fáwọn ọlọ́pàá yìí. wọ́n wá kó sínú àwọn ọ̀dọ́, wọ́n kó sọpọlọ àwọn ọ̀dọ́ débi wípé ìbínú wọnú àwọn ọ̀dọ́ lérò pé àwọn náà wò pé báwọn bá wo ọbẹ̀ lọ́tọ̀ àwọn lọ mú wọn jáde, ohun táwọn ṣe dáa, ẹni bá pani àpani. ǹjẹ́ ẹ lérò pé àwọn amòkùnṣìkà yìí, àwọn èèyàn wọ̀nyí, àwọn tó bẹ̀ wọ́n ṣẹ́wọ̀n yìí, ǹjẹ́ ẹ lérò pé ó lè jẹ́ àwọn ló kó sínú àwọn ọ̀dọ́ wọ̀nyí? ó lè jẹ́ àwọn ni wọ́n pín wọ́n fún àwọn ọ̀dọ́ bíi mélòó kan wípé ẹ kó àwọn ọ̀dọ́, ẹ kó wọn sòdí, kẹ yàwó àgọ́ ọlọ́pàá, kẹ kó tọkọtìyàwó yìí jáde, torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ àṣírí wọ́n tú. kò sọ́nà tí wọn ò lè gbà, kò sí ohun tí ò sí lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí, kò sí ohun tí kò sí lọ́wọ́ wọn. ǹjẹ́ ẹ lérò bẹ́ẹ̀? èyí lèmi kọ́kọ́ fi rò wípé ìgbésẹ̀ àwọn ọ̀dọ́ wọ̀nyí ṣé kò kù díẹ̀ káàtó bí? tá a bá ní ká máa mú wọn, ká máa pa wọ́n bẹ̀ láì jẹ́ pé wọ́n jẹ́wọ́, àwọn tó wọ́n jí bàbá àsàlẹ̀ gan owó ò ní tó wọn láéláyé o, owó ò ní tó wọn láéláyé o. ṣé yóò rò pé àwọn tí wọ́n
bẹ̀ wọ́n ṣẹ́ tí wọ́n jẹ́ bàbá àsàlẹ̀ àwọn náà ni àwọn ni wọ́n ní kí wọ́n lọ jalè àwọn ni wọ́n tún wá polóko kí wọ́n wá mọ́lẹ̀ báyìí pé kí wọ́n lù wọ́n pa ṣé ẹ lérò kó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni èrò tèmi ni n ò pé bó ṣe rí nù èrò tèmi rò pé látàrí bí wọ́n ṣe wọ àgọ́ ọlọ́pàá tí wọ́n sì lọ kó àwọn tọkọtìyàwó yìí jáde tí wọ́n sì dáná sun wọn tí wọ́n pa wọ́n láì jẹ́ pé àwọn ọlọ́pàá ṣèwádìí tó péye láti mọ àwọn tó bẹ̀ wọ́n ṣẹ́ láti mọ àwọn tó fẹ́ lórí yìí àti láti mọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ nínú bí mo ṣe kọ́kọ́ rò nù ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ wípé tá a bá tún ká wò lọ àwọn ọ̀dọ́ tí wọ́n wo àgọ́ ọlọ́pàá yìí a lè tún wò pé bóyá nìkan ò tiẹ̀ tún rán wọn ó lè jẹ́ pé ìbínú wípé ẹni tí wọ́n pa yìí agbọ́pọ̀ ọmọdébìnrin kan ni wọ́n pa ọlọ́mọge kan ni wọ́n pa gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ǹjẹ́ ìwà ara kanra wípé wọ́n sì dá ẹ̀mí ọmọ yìí légbodò ọmọ tó ṣe bẹ̀rẹ̀ jíjẹ ayé rẹ̀ ni wọ́n dẹ̀mí ẹ̀ légbodò yìí ǹjẹ́ ẹ lérò pé àwọn ọ̀dọ́ àdúgbò tí wọ́n fẹ́ràn ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ràn ọ̀nù mọ̀lẹ́bí tọmọ yìí ti jáde ẹ lérò pé irú ìbínú nǹkan lè wò wọ́n lára pé ọmọ yóò gbọdọ̀ kú kó wá kú gbé lásán bẹ́ẹ̀ àwọn tí wọ́n dámọ̀ yìí lóró ó yẹ káwọn náà dá wọn lóró láì jẹ́ kí wọ́n nárò jinlẹ̀ lórí ohun tí wọ́n fẹ́ ṣe ǹjẹ́ ẹ lérò pé wọ́n fẹ́ gba ẹ̀san lára àwọn tọkọtìyàwó tí wọ́n pa àbí tí wọ́n bá ẹ̀yà ara ọmọdébìnrin lọ́wọ́ wọn torí pé a lè sọ pé àwọn ni wọ́n pa ọmọ yìí ó lè jẹ́ pé ọ̀tọ̀ lẹ́ni tó pọ̀ ọmọ yìí tí wọ́n sì gé ẹ̀yà ara rẹ̀ pé káwọn ó kó lọ bìkan torí pé àti rí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ bá mú àti lè sọ pé àwọn tọkọtìyàwó yìí ló pa wọ́n ó lè jẹ́ pé ọ̀tọ̀ làwọn tí wọ́n pa àwọn ọmọ yìí wọ́n wá ní yá àwọn èyí ti pa ọmọ tó wọ́n ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n wá ní ẹ̀yin tọkọtìyàwó ẹ̀yẹn gbé ẹ̀yà ara yẹn gbé lọ bìkan á fún yín lówó níye owó báyìí táwọn ò sì gbé débi tí wọ́n lọ kọ́lọ́pàá tó mú wọn ó sì lè má jà wọn ló pààyàn torí kò sí ohun tí ò ń ṣẹlẹ̀ nínú ayé mo sọ pé wọn ò tí lè kọjú dájọ́ wọn ìbínú wípé ohun tí àwọn èèyàn wọ̀nyí ṣe èyí tó ta bá ní ká fojú inú wò ó èmi tí mo tẹ̀ ń sọ̀rọ̀ náà pé ó yẹ kí wọ́n fi wọ́n lẹ̀ kò yẹ kí wọ́n pa wọ́n bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n lọ ṣe báyìí kò yẹ kí wọ́n lọ ṣe bákan ibi tó ṣẹ̀ sí náà ló ṣẹ̀ sí o ta ni irú ẹ̀ máa kàn tó máa dákẹ́ tí ó kàwé gbéra ta ni wọ́n pa ọmọ rẹ̀ tí ó wà kàwé gbéra tí ó máa wo àwọn tó pa ọmọ rẹ̀ kí wọ́n bẹ látìmọ́lé ọlọ́pàá ṣèwádìí kan ta ni ó kan àbúrò rẹ̀ bẹ́ẹ̀ ta ni irú ẹ̀ fẹ́ ṣẹlẹ̀ sínú mọ̀lẹ́bí kan tí wọ́n wà kàwé gbéra ìwàràwàrà àbínú ó ṣeé ṣe kó mú àwọn ọ̀dọ́ àdúgbò gbéra láì jẹ́ pé nìkan bẹ̀ wọ́n ṣe ìdàkejì ọ̀rọ̀ mo tún mú wáyé ó ṣeé ṣe káwọn ọ̀dọ́ àdúgbò gbéra láì jẹ́ pé nìkan ti ẹ̀bẹ̀ wọ́n ṣe rárá wípé àwọn ó gbẹ̀san ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin náà nìkan tẹ́ fi kún ẹni méjì tẹ́ sọ sí torí pé ọgbọ́n yìí kì í ṣe tẹnìkan ọgbọ́n yìí kì í ṣe tẹnìkan ọgbọ́n yìí tẹ̀ náà fàní tẹ̀ bá wa pé gbogbo inú kí bẹ́ẹ̀ ṣe ń kí wa káàbọ̀ làwa náà kì í àfáwà alàgbà Suleiman alákà àwọn tẹ̀ sọ fún wa pé wọ́n náà ṣe mistake ni wọ́n ní wọ́n ṣe mistake wọ́n ṣàṣìṣe ìyẹn ni pé àwọn sọ pé àwọn tí wọ́n lọ kó àwọn èèyàn wọ̀nyí nínú ọgbà àtìmọ́lé tí wọ́n dáná sun wọ́n àwọn sọ pé
wọ́n ṣàṣìṣe ohun tí wọ́n ṣe àwọn pé ó kù díẹ̀ káàtó ohun tí alàgbà Suleiman Alákàá tí wọ́n sọ fún wa. Bákan náà mo kí alàgbà Joseph Àjàó Òní, mo kí àwọn náà káàbọ̀ sórí ètò tí wọ́n bá wá pé lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo sọ lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ bá dá sí ètò yìí, kí ni ìmọ̀ràn yín? Ẹ lè pè wá lórí 98 57 85 77 98 57 85 77. Ẹ wá fi +228 ẹ fi síwájú ẹ̀, +228 lẹ fi síwájú ẹ̀. Tẹ́ bá ti fi +228 ẹ ṣe wá tẹ 98 57 85 77 láti bá wa pé lórí ètò yìí. Àná Ọlọ́run ní fẹnu kọ̀ọ̀kan wálẹ̀. Àwọn tó ń ṣẹlẹ̀ nínú ayé òun la jọ ń gbéyẹ̀wò tí gbogbo wa jọ ń rí yìí. Gbogbo ẹ̀ tẹ̀sí bá wa pé lórí ètò yìí lọ́tùn lósì. Gbogbo yín pátápátá ni mo kí ní gbogbo ibi yòówù káàkiri gbogbo àgbáńlá ayé tẹ̀ ti bá mi pé lórí ètò yìí. Gbogbo yín iná ni mo kí látòrí alàgbà Akin Lucas Akitayo, mo kí yín. Alàgbà Isiaka Salami, mo kí yín. Alàgbà Mojid Balo, mo kí yín. Alàgbà Aresa Aro ní Belgium lọ́hùn, mo kí yín. Bákan náà Imam Abdulwahid Ọlọ́hun náà ni, mo kí yín. Bákan náà alàgbà Mojid, mo kí yín. Láì gbàgbé Imam Abdulwahid mo kí ẹ̀yin náà. Bákan náà ni mo kí alàgbà Wàlíyù Òtún, mo kí alàgbà Wàlíyù Òtún. Alàgbà Suleiman Alákàá, mo kí yín. Bákan náà alàgbà Joseph Àjàó Òní, mo kí yín. Bákan náà mo kí alájà Naimat ìyá Bushora, ìyá Sekina, ìyá Suraja, mo kí ìpè ẹ̀kú bá ní pé bàbá wa Alhaji Muhammadu Rọ́bì Òbíntíláyé, mo kí ẹ̀kú bá ní pé. Bákan náà mo kí alàgbà Abíọ́dún Yẹ̀kínì, mo kí yín. Ẹ bá kí àǹtí mi Fọ̀zíátù Yẹ̀kínì, láì gbàgbé ajá Balikisu Yẹ̀kínì Yaisha àti ìyá mi ajá Muniratu Yẹ̀kínì ní Nàìjíríà, ẹ bá kí wọn. Bákan náà ni mo kí àfáwà Mọ́gàjí Muhammad Mọ́gàjí Àjíṣefínì, mo kí yín ní Nàìjíríà. Wọ́n rí Jamiu Mọ́gàjí Àjíṣefínì. Bákan náà mo kí àfá Kọ́sìm níbodè, àfá Kọ́sìm níbodè, mo kí yín ẹ̀kú bá ní pé ní gbogbo gbà. Bákan náà mo fi àsìkò yìí kí bàbá wa Akande Ọmọọdọagba, mo kí yín. Aníkíníkùn, mo kẹ́yìn náà ní Nàìjíríà, ẹ bá kí bàbá nílùú Àgùngbá lọ́hùn, mo kí ní alẹ́ tòní. Bákan náà ni mo fi àsìkò yìí mo fi kí ìyá wa ìyáàfin Kẹ́mi Rahim ní Republic of Ireland, mo kí yín ní alẹ́ tòní. Mo kí lè bọ́ọ̀s bàbá Islamia, bàbá Islam, mo kí ẹ̀yin náà ẹ̀lẹ́sìká bá pé mo kí ní alẹ́ tòní. Bákan náà mo kí gbẹ̀yìn olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé níbi tí ẹ wà, wípé àánú Ọlọ́run ní fẹ́ni kọ̀ọ̀kan wálẹ̀ o. Àánú Ọlọ́run kò ní fẹ́ni kọ̀ọ̀kan wálẹ̀. Àwọn tó ń ṣẹlẹ̀ nínú ayé ńlá mú wá fún yìí, wọ́n sì ní tó bá kọ wájú sí ni kátá, tó bá kẹ̀yìn sí ni kátá, tó bá kọ àwa nìkan ká tú èrò ara wa pa. Èyí tá a mú lálẹ́ ètò ní ó gba làákàyè, ó gbàrònú lórí tọkọtìyàwó tí wọ́n bá orí èèyàn, apá èèyàn, ẹsẹ̀ èèyàn nínú báàgì wọn, léyìí tó sì ṣe pé ọlọ́pàá mú wọn sátìmọ́lé láti ṣèwádìí lọ́wọ́ wọn ibi tó rí èèyàn tó gbà lọ́dọ̀ wọn. Àwọn ni wọ́n pa, wọ́n fi rán wọn ṣẹ́ ni. Àwọn ọlọ́pàá ń ṣèwádìí ilẹ̀ lọ́wọ́, làwọn ọ̀dọ́ ya wọ àgọ́ ọlọ́pàá tí wọ́n sì lọ kó àwọn tọkọtìyàwó yìí jáde. Wọ́n lù wọ́n pa, wọ́n sì dáná sun wọ́n. Àwa béèrè pé ṣé ìtàwọn ọ̀dọ́ yìí, ṣé èyí tí wọ́n ṣe ìṣọ́ da, ṣáà lè pé èyí tí wọ́n ṣe yìí ó bójú mu. Bí wọ́n ṣe ṣe yìí á pè é ṣé ohun tó dáa ni. Lérò wípé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n pariwo pé táwọn ọlọ́pàá bá ti tì wọ́n mọ́lé fúngbà díẹ̀, wọ́n padà fi wọ́n lẹ̀. Ló jẹ́ káwọn lórú ìdájọ́ àti ìbáwí báyìí fún àwọn tọkọtìyàwó yìí tí wọ́n borí èèyàn àtàpẹ́ èèyàn àtẹsẹ̀ èèyàn nínú báàgì wọn.
àwọn kan sì ń pé pípa tí wọ́n pa wọ́n kò bójú mu torí pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn kan ló bẹ̀ wọ́n ṣẹ́ tá a bá sì fẹ́ wú igi tá a bá wú ti gbòǹgbò yóò padà tún wú ó yẹ kí wọ́n jẹ́wọ́ ẹni tó bẹ̀ wọ́n ṣẹ́ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ fáwọn ọlọ́pàá kó tó wá di pé àwọn ọ̀dọ́ ṣerú ìdájọ́ báyìí fún làwọn kan fi ń pé ìdájọ́ àwọn ọ̀dọ́ yìí ó kù díẹ̀ káàtó ìmọ̀láwà yìí àsìnú méjèèjì àmọ́ mọ̀ pé ọba mi tó jogún làákàyè fẹ́nìkọ̀ọ̀kan wa yóò mọ̀ ọ́ sọ́sẹ́ ní kálukú lọ́kàn kúlúkúlú lórí ìgbésẹ̀ àwọn ọ̀dọ́ wọ̀nyí bó bá da àti tó bá kù díẹ̀ káàtó àmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa àwọn ò dá àwọn ọ̀dọ́ lẹ́bi o a sì dá àwọn tí wọ́n ń pé bí wọ́n ṣe wọ àgọ́ ọlọ́pàá tí wọ́n lè mú tọkọtìyàwó tí wọ́n pa wọ́n tí wọ́n dáná sun wọ́n yìí a dá wọn lẹ́bi lórí ètò yìí o a sì sọ pé àwọn tí wọ́n ń pé ìwà táwọn ọ̀dọ́ yìí wù ìwà tó kù díẹ̀ káàtó ohun tí wọ́n ṣe yóò dáa a sọ pé ohun táwọn náà ń sọ kò sunwọ̀n a sọ pé ohun tí wọ́n sọ ò sunwọ̀n ohun táwọn náà ń sọ àwọn náà rí wí àwọn náà rí sọ àmọ́ gbogbo wa pátápátá àmọ́ ohun tó tọ́ àmọ́ ohun tó yẹ ibi ọ́fíìsì àtijọ́ mọ́ àmọ́ ajá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja ṣọ́ra nínú ayé tá à ń lò lọ yìí tó polúkú mọṣù àní ṣìnà àní fẹsẹ̀ kọ láṣẹ lẹtùbà rẹ alàgbà Yẹkínì Daniel Akin ẹ káàbọ̀ sórí ètò èyí náà bá wa pé ẹ káàbọ̀ sórí ètò àti fàdàgbẹ̀tì rọ̀ lálẹ́ tòní àgbẹ̀ mi ṣe tán tí ó mọ̀ orílẹ̀ aró àlùkò mi ṣe tán tí ó mọ̀ òròdì oṣù kẹ̀kẹ́lẹ̀kẹ́ mi ṣe tán tí ó mọ̀ òròdì ṣẹṣẹ fún lálẹ́ tòní mẹsẹ abetom ní tẹkínísẹ tó bá mi gbé sókè tó ń gbé sílẹ̀ tẹfí náfààní tẹfí ń gbádùn mi gbogbo ẹ tẹ bá mi pé káàkiri gbogbo àgbáńlá ayé lamẹ́ríkà ní London ní France ní Germany ní Luxembourg ní Japan ní China àti gbogbo bí yòówù tẹ ti bá mi pé ní Brazil gbogbo ìdọ̀dùnkú kí United Kingdom ní Germany gbogbo ìdọ̀dùnkú mo fi àǹfààní yìí mo fi ń kí ní Nàìjíríà mo kí yín lálẹ́ tòní ẹ̀yin tẹ̀sí láǹfààní tẹ gbọ́ mi ní Côte d'Ivoire ní Ghana mo kí ẹ̀yin náà lálẹ́ tòní ẹ̀yin tẹ gbọ́ mi ní Mali ẹ̀yin tẹ gbọ́ mi ní Burkina Faso mo kí yín lálẹ́ tòní ẹ̀yin tẹ gbọ́ mi ní Niger mo kí yín lálẹ́ tòní Karim Muhammad Lukman àwọn náà kí mi mo kí alàgbà Karim Muhammad Lukman ní alẹ́ tòní pé ẹkú bá ní pé ní alẹ́ tòní Alhaji Muhammad sọ́ọ̀lù Eletiọfẹ ìjọba bí ọlọ́run sí Akande ẹ̀dá àti tùkábíyèsí Elédùmarè òun náà lọ́jà tí ò dé sàlẹ̀ omi òun náà lọ kọ̀kọ̀ tí ò dé sàlẹ̀ odò á lọ lórí ètò yìí lálẹ́ ètò láṣẹ ọlọ́run bá mi àláwọ̀rọ̀ bí á tún padà wá sórí ètò yìí níjọ́ mi ọjọ́ rẹ̀ ṣùgbọ́n o ìbínú wa ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí bàbá ṣe ń bínú ọba mi àláwọ̀rọ̀ bí kò ní gbọmọnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o àní ṣiṣẹ́ o ká sùn láyọ̀ ká jí láyọ̀ alàgbà Dáúdà Rahim Alex Dáúdà Rahim Alex à ń parí ètò lẹ́yìn iṣẹ́ ìwọlé ó dáa ẹ mọ̀ lọ tútù náà wò ẹ mọ̀ lọ tútù náà wò ẹ mọ̀ lọ tún wò ẹ mọ̀ lọ tún wò gbogbo yín pátá tẹ̀ bá mi pé ẹ lọ tún wò ẹ kú ètò àkùṣe ọpọlọ kò ní dàrú inshallah kò ní dàrú èmi náà kí alàgbà Dáúdà Rahim èmi náà kí láṣẹ lẹ́tọ̀ rẹ̀ ó dìgbà ẹ ṣé o ó dìgbà àṣìjí o ire. Thank you.